Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣọlẹ̀ pé wà á máa bẹ̀rẹ̀ fún ẹ wo pẹ́pẹ́yẹ pọnmọ ó tútù ṣẹlẹ̀ gángan tútù sọ kí ló máa ṣẹlẹ̀ ẹ wo Lizzy Anjorin ló máa jáde tó tú pẹ́ẹ́pẹ́ àṣírí àwọn àṣírí wo ló tú gbogbo ẹ̀lẹ́ máa náǹfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ nìyẹn bá wa subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lórí èkó ìtàbá fi dé tẹ̀ ẹ lè máa rí ṣùgbọ́n ìmọ̀ àti ìgẹ́mú sọ pé fídíò wà nílẹ̀ tá a máa play fi àtọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá fídíò náà rèé ẹ̀ka sódò abẹ́ǹkó. oníwákú tó pa Mohbad ó máa yí ẹ bọ́n ṣe bully Mohbad to death and I keep saying this, it's not Naira Marley or Sam Larry that kill Mohbad. a máa lọ síbi orí. ẹ ṣe kà fáwọn èèyàn ẹ wá máa bẹ̀bẹ̀ lẹ́yìn èmi jọ Sam Larry àbí mo jọ Naira Marley abẹ́ ya wèrè ni ìwọ tó gbá dírẹ́sì lẹ́mi síta tó snap gbogbo photo gbogbo plate number mi tó gbé síta ó ṣàmọ̀ pé mo máa rún ẹ pa ní dọjọ́ kú ẹ ìwọ value ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ni ó wé ẹ̀ nígbà tó fẹ́ ṣèkà fún mi ó wé ẹ̀ tó bá tún ayé wá wé ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe fún mi kò dẹ̀ ṣe fẹ́ mi nìkan ṣoṣo wàá wé ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe fún ọmọlàkejì ẹ wàá wé ẹ̀ torí pé gbogbo yín tó gun máa pa yín dànù tọmọtọmọ yín how could you subject people to bully all in the name of donations ẹ máa ṣòfò tọmọtọmọ yín ni ẹ̀yin olórí burúkú ẹ ní òfò if not for special interest kí lè wá lórí family kí lè wá lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ọjọ́ tó ti ń fòbó yín ṣẹ̀sìn lórí internet ṣé mo dá sí rí ni ìwọ tó ní stop cursing yẹn wọ́n máa gbé ẹṣin kọ́dún ètò parí ó máa sìnkú ọmọ ni wọ́n máa gbókù ọmọ wá bẹ́ẹ̀ nílé ni olórí burúkú yín nígbà tí Fọlá ń kó ọmọ kiri ṣe bá dúró lẹ́ ń ṣe fún àwọn ọmọ tèmi Fọlá ṣadé sàrí ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ nígbà tó ń kó àwọn ọmọ ọlọ́mọ kiri nítorí pé Mr. Lawal àti Lizzy ṣe bá dúró lẹ́ ń ṣe fún àwọn ọmọ mi àbọ̀dúrà kọ́ lẹ́ ń ṣe fún àwọn ọmọ mi nígbà tẹ ká mi mọ́ dùmàtà àdúrà lẹ́ ń ṣe fún mi níbẹ̀ àbádúrà kọ́ lẹ́ ṣe fún mi ní dùmàtà wọ́n máa gbé yín sí tọmọtọmọ yín ní kọ́dún yìí tó parí gbogbo yín tẹ bá sọ pé ṣe bí you talk say you know ẹ ní ṣàǹkan tó dájọ́ gbẹ̀yìn ọ̀tá mi ẹ̀yin olórí burúkú ẹ̀dá you see if you want to offend people measure what you want to do to people measure it measure what you want to do to people be sensitive in hurting people ṣé Naira Marley ló máa forgive yín ọmọlọ́mọ tí ò sí ní Nàìjíríà ẹ dẹ̀ pin òkú sí lọ́rùn ẹ dẹ̀ cancel ẹ dẹ̀ report ẹ̀ sí gbogbo embassy the same thing you did to me and my husband ẹ ṣe death certificate ọ̀tá ọkọ mi ẹ gbé sí gbogbo embassy ẹ máa ṣọ́kú tọmọtọmọ yín ní gbogbo ẹ̀yẹn níbí ẹ̀yin olórí burúkú olóṣì ẹ̀yin ẹni òfò olórí burúkú yín wọ́n gbà tí Fọlá mi ò ríru àwọn tó wá atlas bí àwọn olórí burúkú yìí rí how can you stoop so low ẹ dẹ̀ lọ ṣe death certificate ẹni tó wà láyé ẹ tún wá rí àbí ẹ report mi ṣé kí n gbé síta ṣé ẹ post international passport mi they posted the same thing tó ṣe fún Naira Marley they posted my international passport and reported me to all embassies ẹ máa fojú sunkún ọmọ ní gbogbo yín tẹ́ ń hùwà burúkú bẹ́ẹ̀ yẹn ẹ máa mọ sàárì àwọn ọmọ yín ni agbára àwọn tó nílé ayé èyàn olórí burúkú játijàti when you want to hurt people you measure what you want to do to them ṣe bó ní sọ̀rọ̀ pé olórí burúkú yín ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ọmọ àdánù ìbá jẹ́ pé bẹ́ ṣe plan ẹ̀ ló ṣe rí ni ẹ̀yin tẹ́ sọ pé tí kóòtù bá favor yín ẹ fẹ́ wá pa àwọn ọmọ yín mi ò wá ní sọ̀rọ̀ káyé tètè gbọ́ àwọn ẹni òfò àwọn olórí burúkú ẹ̀dá they posted my international passport and they reported me to all embassies ẹ mọ̀gbà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ẹ ṣẹ̀ṣẹ̀ ikú lè rí ẹ̀ṣẹ̀ yín ikú gbóná tó ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ èpè ní máa fi pa yín èpè
ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kírun ẹ̀yin olóṣì. ìjọ mú bọ̀ jàre ẹ̀yin tèmi. Fẹ́ pì ní kinní ni o. Olórí burúkú játijàti. Àwọn ẹni òfò. Ẹ fẹ́ kàn sọ̀rọ̀ ń pa ẹ̀. Ǹgbà tẹ́ wá fídíò nú ilé mi ẹ gbé sí íńtánẹ́ẹ̀tì ni. Mo ní gbà tẹ́ wá fídíò plate number mi. Àbẹ́ ẹ ya picture ọmọ mi. Wọ́n ya photo Florida wọ́n post ẹ̀. Ta ni orí gbogbo ẹ̀. When they came to my house, they snapped my little girl, Florida. Wọ́n post ẹ̀, wọ́n cut letter. Now, ibi tí mo ń sọ lọ lélẹ́yìí. Ṣé ń gbọ́ mi o? Èmi ò ṣe Sam Larry mi ṣe Naira Marley. Ó ti yé, èmi ń fi nǹkan sẹ́nu wá fún yín ni. Ẹ sí on your lane. Now, Sherry, a lot of things ni wọ́n ṣe fún mi, but we can't stay online and be discussing everything. We can't, but ẹ wo nǹkan tó ń ṣe ní Dumata. Imagine posting someone international. Why are you posting my international passport? Why did you report me to all embassies? Why did you stalk me to Mecca? Why did you stalk me around? Imagine kó wà nínú ilé ẹ lóru kó máa sùn. Kó dẹ̀ rí àwọn èèyàn tó wọṣọ tó kàn jẹ́ pé ọlọ́pàá bíi méjì nìkan ló kọ̀ rí láàrin wọn tán dẹ̀ tó 18 lágo méjì òru. Nílùú tó lọ́ba tó níjòyè. Naira Marley ò lè recover mọ́ náà. Sam Larry ò lè recover mọ́. Lizzy Anjorin, my personality mo lè lò mọ́. Mo lè lò normal personality mi mọ́ for the rest of my life. Mi lè lò normal personality mi mọ́. Ohun tẹ́ sọ mí dà yìí. Ohun tẹ́ sọ mí dà yìí gbé ṣe máa gbádùn mi lọ nìyẹn. They posted my international passport. I have all my evidences here. They posted my international passport. The same thing they did to Naira Marley. And they reported me to all embassies. I've never seen that kind of wickedness. Mi ò ríru ẹ̀rí, mo ò ríru evil yín rí. Ẹ̀yin olórí burúkú group of blackmailers. Now, àníyàn tèmi nílé ayé. Òun ni kí n sọ èèyàn dèèyàn pàtàkì. Èmi ò ṣàníyàn pé mo máa bà tèèyàn jẹ́. Lizzy Anjorin ò dẹ̀ kí n bà tèèyàn jẹ́. Ṣé kí n máa gbé àwọn evidences nǹkan tó ń ṣe jáde ni? Mi ò tí ní interest. Mi ò tí ní interest. Àwọn kan tó ṣe evidence ẹ̀ wà níbí. Àwọn kan tí wọ́n ṣe all because I travel a lot, all because I travel a lot because of my business. You posted my international passport. You used my international passport to report me all to the all embassies. Alhamdulillah, God has been faithful to me. Abi, you guys took me to Ilorin. God has been faithful. You took me to High Court, took me to a magistrate court, you took me to a lot of courts without buying anything from me. But so far so good, God has been so faithful to me. Of course, they will get your international passport. Tó bá ti mẹ́ni tó ń ta tíkẹ́ẹ̀tì fún ẹ. Tó bá ti fún 20,000, 30,000, tó bá ti mẹ́ni tó ń ta tíkẹ́ẹ̀tì fún ẹ. Àwọn tó wà lórí Facebook mọ nǹkan tí mo sọ náà ti post international passport mi. Ibi tí ọmọ mi ti ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà, wọ́n stock ọmọ mi lọ síbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fídíò ọmọ mi. Àmọ́ ẹ̀yin fẹ́ máa promote ọmọ yín, ẹ gbé ọmọ sin.
ẹ gbé ọmọ yín, gbogbo ọmọ tó ń dùn yín nínú lẹ máa mọ sáré ẹ. As if that was not enough, wọ́n ṣe birth certificate, fake birth certificate Florida, fake birth certificate in Florida. They did a lot that tó bá lọ lé babaláwo gan, gbogbo àwọn blackmailer yìí ò lè ráyè gbé mọ́. Kó má lọ lé babaláwo, kó má lọ kankan. Kó má tí wá sọ wípé oníbi méjì mẹ́ta tó máa ń lọ tó máa ń sunkún sọ́nà Ọlọ́run pọ̀ Ọlọ́run. Nǹkan báyìí tán ṣe fún mi àdàbí tó wá pé lórí òótọ́ ni. Gbogbo ibi tí wọ́n dẹ̀ ti ń post international passport mi, wọ́n ti ń ṣe ìpèdè fáwọn ọmọ ara wọn, gbogbo bẹ̀lẹ̀ ti máa bá àwọn ọmọ lórí burúkú blackmailer sí. Now, issue of court. A lot to discuss what they've done. I remember the first time I'll be invited over for the fact that this is my office. Anybody can serve anybody. Abi? Anybody only anybody lost in court. Court is meant for human, not an animal. But situation whereby they refuse to serve me. Instead, they video my compound, video all the plate number of my cars, video the structure of my house, and posted it online. Ogun ní ṣi ni mú èpè ò kì í ṣìyànjà. Èpè díẹ̀ ló ń pòkú gbẹ́. Sórí ìwọ tó bá yan aburú láàyò nígbà tí ayé bá kọjú sí ẹ, tí ayé bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Ó mọ̀ pé má sọ fún yín wípé ọkàn yín balẹ̀ lẹ ṣe ń lépa ẹni tí ó ṣẹ̀yìn. Tá a bá gba ìfọ̀kànbalẹ̀ yín, ẹ mind the business yín by all means. Mind the business in by all means. And I just can play a video kan tí mo play lánàá abijeta. This is how they've been. Bá mi kò wá on. Mo play video kan ní ìjẹta àtàná. Let me replay it again. Let me replay it. You know, the cyber stalk. Wọ́n tún máa sọ fún ẹ pé wọ́n máa sọ fún ẹ pé kílé tó ṣe ń gbọ́lọ́pàá. Wọ́n sọ pé kílé tó ṣe ń gbọ́lọ́pàá. And this thing has been going on and on and on. Let me play this video. Ìjẹta àti ìjẹrin àbáná mo play video yẹn. But let me replay the video. Listen to this. Let me gbé speaker yẹn small bit. Let me play this. Mi ní wáyìntì. Ayo who said she saw my video. Eri, wọ́n tún snap Florida. Nítorí pé wọ́n fẹ́ post court documents. Yeah, but I want you to listen to this. Abo. Ogore. Mo sọ fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy. Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ, ó fẹ́ kó kúrò láyé, mo ní ṣe ká pa ni. Kwame ó ní ká pa Lizzy. Mo rẹ́. Láì ṣe. Láì rò. Wọn ò rajà lọ́wọ́ wa. Do you know how many people, tí àwọn people it succeed tí wọ́n ti pa? Do you know how many people, tí àwọn people it succeed tí wọ́n ti pa? Tí ayé ò dẹ̀ fura. Ṣé mo yé èèyàn tí àwọn people it pa? Ṣé mo yé èèyàn tó ti pa? All because àwọn ènìyàn speak up. You don't understand? Ẹ máa gbọ́. Sọ fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy. Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ, ó fẹ́ kó kúrò láyé, mo ní ṣe ká pa ni. Kwame ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Lọ́kàsí rẹ́rìn. Ó mẹ́sẹ̀jì mi, sita mo pé náà rẹ́rìn. Ó wá ní kó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀ Kwame jáde. Ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 and 500,000 wá. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, òun lélẹ̀. Mo ti fi hàn yín kan ní ìjẹta àti ìjẹrin. Wọ́n jẹ́ kí n fẹ́ nìyẹn. Ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀. Ẹ wò. Ṣé bẹ́ẹ̀ ti rẹ́ni tó ń ṣe show? So,
address lady yẹn rí, phone number rí, kó má dàbí pé wọ́n parọ́, phone number rí, address ẹ̀ lélẹ̀ ń bọ̀, shop 74 Ọbásanjọ́ block Garaki International Market Abuja, phone number rí. Ó ní if court bí báyìí náà ti wá fídíò nù ilé mi tó ti wá ya gbogbo nù ilé mi tó ti post ẹ̀. So ó ní if court no do wetin we want, we switch to other plans. Ṣé ti rí wọn? If court no do wetin we want, so nǹkan tó ń sọ ni pé àwọn ti tẹ́lẹ̀ court, àwọn làwọn ní court. Ó ti yín àwọn ti bribe wé ara àwọn wọ court. Ṣé gbọ́ if court no do wetin we want, we switch to other plans. Ẹ ti rí now, let me show you this. Ẹ ti rí, ṣé mọ̀ pé ìgbà tí ọ̀rọ̀ Faith Ojo jáde, mo challenge Faith Ojo pé kó mú evidence tó ti ralẹ̀ wá lọ́wọ́ mi, and up till now Faith Ojo ti mú document tó ti ralẹ̀ ní ọwọ́ mi. Ṣé ti rí, attacking my business, attacking my family, attacking my children, attacking my life. Ẹ sọ ní broad daylight ẹ fẹ́ fi 300,000 naira pa mí, ẹ dẹ̀ fẹ́ kí n dákẹ́. We Nigerians youth will march to Lizzy Anjorin's house and finish her up. If she don't start with Faith Ojo, watch out and see how far we will go to stop her from control. Ẹ ṣáà rí, ẹ̀rẹ́ ń tó post. Ṣé ti rí? Fún mi ní charger for phone. You don't understand? We have to keep talking because you don't know when they will strike. We don't know when they will strike. Wọ́n sọ fún bàbá àti ìyá Mohbad nígbà tó fẹ́ strike Mohbad. So we have to keep talking. If I post anything on my page, you comment rubbish, wàá gba èpè. Kí ni mo sọ fún ẹ? Ó di dúró sórí ọwọ́ ara ẹ. Ọ̀rọ̀ court. Mẹ́wàá ṣẹlẹ̀ ní court, but I'm not ready to discuss it. I'm not here to destroy anybody's life. I'm not here to defame anybody. I'm not here to destroy what they've worked for all their life. I'm not here to come and discuss everything that happened inside the courts. Kókó ni wípé God has given us victory. And this is the best wedding gift God has given to me in the month of July. The most annoying part of it is this. I want to advise you as an individual. When you want to hurt people, think twice. I remember the day they videoed my house and posted it on the internet because of court letter. Mo sọ fún Ọlọ́run, mo ní tí n bá jẹ̀bi, mo ní kó wò mí níran, mo ní àmọ́ tí mi ò bá jẹ̀bi, mo ní gbogbo àwọn tó wá fídíò nínú ilé mi yìí, mo ní jẹ́ kí wọ́n ṣe ẹ̀sìn àgbáyé ní ìlọ́po ìlọ́po. Ẹni tó bá ní fídíò ẹ sá bọ́ọ̀dù kò fún wa. Ẹni tó bá ní fídíò ẹ sá bọ́ọ̀dù kò fún wa. You don't understand? I told my God, I said, God, gbogbo ìṣẹ̀dá tó fídíò inú ilé mi má jẹ́ kán jèrè ọmọ. Àdàbí tó bá jẹ́ lórí òtítọ́ ni wọ́n fi fídíò inú ilé mi. Jẹ́ kí gbogbo nǹkan tán kó jọ jẹ́ kó ti ojú wọn bàjẹ́. Jẹ́ kí àṣírí wọn tú. Jẹ́ kí ayé wọn bàjẹ́ ju tàtẹ̀yìnwá lọ. Jẹ́ kó tán fún wọn. Jẹ́ kán dẹni ẹ̀sìn. Video in my compound. Plate number of my cars. Posting it online. Èmi mọ̀ pé àwọn gba master degree nínú kan bá tèèyàn jẹ́ kó subject àwọn èèyàn sí public ridicule.
mo sọ fún Ọlọ́run ọba, mo sọ fún ní gbogbo ìgbà tí n bá ń dáṣẹ̀ wọ kóòtù yẹn, mo máa sọ fọ́lọ́run pé tó bá jẹ́ pé tòótọ́ ló wà, tí n bá jẹ̀bi o lè máa wò mí ràn, àmọ́ tó bá jẹ́ wípé àwọn tó gbé mi wá bí ló jẹ̀bi, jẹ́ kán ṣẹ̀sìn. You don't understand? So many things happens, and the worst part of it is calling my name on interview, lying against me that mo ń bẹ̀bẹ̀ ní court. Ọjọ́ tí olórí burúkú kan parọ́ mọ́ mi pé mo ń bẹ̀bẹ̀ ní court. My lawyer said, "Èé mẹ́ṣọ́, ṣé ẹ lọ́lọ́run mọ́ ni?" Mo ní mo lọ́lọ́run. Ó ní tẹ́ bá lọ́lọ́run ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan. Ó ní bóyá ẹ̀yin lẹ bẹ̀bẹ̀, àbáwọn náà bẹ̀bẹ̀. Ó ní ẹ jẹ́ ká fọwọ́ lẹ́rán, ká máa wò wọ́n. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo yín ẹ rí mi, ẹ rí level of maturity mi. Tí n bá ń grant interview, mo máa ń centralize interview mi to promote my name, my brand, my family. I had never centered my interview to bring anybody down like the way they used to do. I repeat, everything about them, the blackmailers, every opportunity they have on social media is to destroy innocent people, is to bring people down. I've granted many interviews. Give me one interview. Just give me one that I have used such opportunity to bring down maybe my parents, my helpers, my family, my friends, even my enemy. I have been on my own. I have been on my lane. I've been doing my things by myself. All my life is all about me. All my life. Timba ní opportunity pé mo fẹ́ lọ grant interview, I promote my business, I promote my life. You will never see me subjecting people to bully. I do my interview. In fact, if I had issue with you, if they ask me about you, I would rather laugh and crack jokes. If I'm lying, prove me wrong. But because these blackmailers, these evil people are extremely desperate. Imagine looking for 300,000 naira to eliminate my enemy. Looking for just 300,000 naira. Imagine if they had succeeded. They would have lied that it was Arike or Mr. Lawal. The same thing they pinned Mohbad death on Naira Marley's neck. You don't understand? I appreciate all of you tonight. But I want you to know something about the court case. Even if I want to talk about the court case, not today. And I don't think I want to talk about it. But mo dúpẹ́ lọ́wọ́ lawyer mi lẹ́ẹ̀kan sí. That man is a very smart man. My lawyer is a very smart man. And he's a very matured man. Because they bullied this man. They really bullied him. The moment they realize that they are in trouble, they start bullying the man. But go give up. Go care. Go keep pushing. Àwọn tó ṣe kéèsì Dúmàtà. Àwọn tí mo sọ wípé wọ́n tàn mí pé kí n gbé kéèsì mi kúrò lọ́dọ̀ Adéníjì kí n gbé wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n fi lọ yọ kéèsì yẹn kúrò ní court. The same
set of people lọ́lọ́run bójú wọn jẹ́ báyìí. God bless you. Ayọ̀nú. Wọ́n tún survey, wọ́n rìn níwájú ilé mi, wọ́n rìn lẹ́yìn ilé mi. Wọ́n tún sọ pé àwọn ní kànáà táwọn máa ti ọ̀tá mi sí. Maybe I'll bring the video. Maybe tomorrow or next tomorrow. You don't understand? Àwọn tó dẹ̀ ń àwọn tó ń rán àwọn ọmọ yìí ojú ayé náà ṣe ń donate online. Ojú ayé. You don't understand? Today is another beautiful day. I appreciate my husband. I really appreciate my husband. Egun jẹnu jẹ́jẹ́ mutí. Akíkanjú ọkùnrin ogun. Ọlọ́gbọ́n ẹ̀dá. Ọ̀mọ̀ràn ọkùnrin. Ọmọ Ìbàdàn tí ò kí ń jagun bí ẹrú. Ọmọ alára mese. Ọmọ àpèjọyè. Ìbọn ọmọ lálẹ́kùn. I appreciate my husband tonight. He's a man of honor. And I can attest to God's grace on our family. The blue lace, yes. It comes with invisible sequin. Invisible. This is a very nice luxury fabric. This is luxury. This is not normal. You don't understand? And I appreciate everybody around me. I appreciate everybody around me. And I appreciate that my brother is watching me. I appreciate him. Mi mọ̀ pé kéèsì máa yá báyìí. Mi mọ̀ pé kéèsì máa yá báyìí. But concerning the court case, I'll still talk more about what is going on about life, but not about the court case. I have to respect my country. I have to respect the nation. I have to respect the system. If we want a better Nigeria, then we must stand as an example. My husband is highly intelligent. He's a go-getter. He's a go-getter. Highly intelligent man. Ojú tí ọ̀tá o. Ojú tí ọ̀tá. Ọ̀tá end up láti fi ẹnu gbégbé lára ògì. Ay. Kí ni mo lọ́ta ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ dearest sister mi, Z Mama. Mama Debimpe, warriors all over the world. Ẹ̀yin olólùfẹ́ mi, fi ṣàdúrà fún yín, inú yín á dùn kalẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wá dúró tì mí. Àwọn ọmọ yín ò ní pàdé lẹ́ni ní ẹ̀dá. Bí Ọlọ́run ṣe fi ẹ̀mí àwọn eléni ní mi bó ṣe fi ṣe ìrúbọ fún ọ̀nà ọ̀la mi. I remember there was a day Ashabikiri was bragging that they know so person, they do this, they do that. I'll come and play the video maybe tomorrow or next tomorrow. Ashabikiri was bragging. She was bragging. Mi ò mọ̀ béèyàn kan yín ṣe fẹ́ dúró ní méjì méjì. Mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Mi ò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe. Mi ò mọ̀ béèyàn kan yín ṣe fẹ́ dúró ní méjì méjì. Let me tell you something. Ilé ayé yìí. Okay, thank you sis. Ilé ayé yìí. Nílé ayé tá wà yìí.
nílé ayé tá wà yìí. Stay away from people's issue. People are going through a lot. Ìwọ nìkan kọ́ ló nídìí owó. Má bà tèèyàn jẹ́ mọ́. Má pọmọ lọ́mọ lẹ́kún jayé. Má ṣèkà mọ́. Má gbọ̀nù ẹ̀bùrú. Má máa ṣe bí olórí burúkú, má máa ṣe bí àjẹ́. Gbogbo ìṣẹ̀dá tó ṣèkà fún, none of them will move on. They will haunt you. Kó tó ṣèkà fún yàn máa measure ẹ̀. Má máa ṣe ìkà bí kéèyàn kú fún yàn. Ìṣẹ̀dá tó bá ń ṣe ìkà fún bí kó kú, gbogbo ohun tó bá ní ló máa fi destroy ẹ. Àtàkóró wọnú àdó ẹ̀wọ̀n òbí yálàyé ẹ̀dá kó gbọ́mọ ẹ̀wọ̀. Mo ti sọ fún yín bíbá ogun ní ṣí ni mú èpè ò kí ń ṣìyàn jà. Àṣàsí wà, àránsí wà, èpè wà, àdàbí wà, ègún wà. Avoid anything that has to do with spiritual. Kó má bàa ráre kú lọ́jọ́ alẹ́ ẹ. How can you be stalking people as if o fẹ́ kán kú? Báwo ló ṣe gbọ́n bó ṣe death certificate ẹni tó wà láyé? Báwo ló ṣe gbọ́n pé kẹ́ mú international passport èèyàn kẹ́ post ẹ̀? Ta ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè kọ lẹ́tà sí embassy against ẹni tí kò ṣẹ̀? O máa ráre kú tọmọtọmọ ẹni tó bá wúrú wà bẹ́ẹ̀. Ààrẹ májà kan ò sí, ajàmárẹ kan ò sí. In life, àwọn kan máa ṣe dáadáa jà àwọn kan lọ. Learn how to take defeat and move on. Learn from those that are making it so that you can overtake in future. It's true. You don't understand? If you don't learn from people that are making it, you can never overtake. Instead of you to learn how to catch fish, you will destroy the boat, push the owner of the boat into deep sea because you don't want the world to see them again. Forgetting the fact that ìdílé kan tẹ́ ń bí wó lulẹ̀, ẹgbẹgbẹ̀rún èèyàn ló ń jẹun lábẹ́. Shame on you, evils. Ashabikiri, shame on you. Shame on you, Ashabikiri. Shame on your generation. Shame on your pori mapoko yala ya baba ńlá ku bàbá ẹ. Bá mi pé manager pé video Ashabikiri tí mo ní kó fún yín. Oni dá kí má analyze video. Shame. Èèyàn méjì lè jà. Learn how to move on. But destroying people and telling them to move on. Kò sí move on. Kò sáyè pé a fẹ́ move on bí. Kò sí. Ìwọ ni kó lọ wá ṣẹ́ṣe. When people don't look for your trouble, do not look for their trouble. Ma polówó ọjà ẹ attack mi. Ma jó ẹ attack mi. Mi ò wá bá yín ẹ lórí láyé ẹ wá lé mi. Ẹ wá sí ṣọ́ọ̀bù mi. Ẹ tún wá lé fẹ́ fi 300,000 naira pa gbogbo ọmọ tó tara yín jáde. Ẹ wá fẹ́ kí n dákẹ́. Níbo ni mo ti fẹ́ dákẹ́? Until everybody in this gbogbo orí burúkú tẹ́ ń ṣe. Until tán bá bring in wá sí justice. Kò sí evil kankan tẹ́ ṣe tó máa go untouched. Kò tí sí. A lè fún yín ní months or years. Ká fi material yín, ká fi jẹ́ káyé mọ̀ láti create awareness. But you'll be brought to book. Kò tí sí.
ẹ ń wá 300,000 ẹ fẹ́ fi pààyàn odidi èèyàn nílùú tó lọ́ba, nílùú tó lọ́ba tó níjòyè, ẹ fẹ́ fi 300,000 pa ògo ìdílé nítorí pé kò sanwó mọ́ lọ́ndà Gistlover. Shame on you, Asabikiri. Ègbé ni fún ẹ àti gbogbo àwọn orinṣẹ́ ẹ. Ègbé ni fún ẹ àti gbogbo àwọn orinṣẹ́ ẹ. I remember when you took me to Ilorin, Asabikiri, you said ìwọ abániwọ́ràn bá àrídá. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo rántí pé ẹ lọ sí zone 2 náà níjọ́ kan. Asabikiri, ó wá ra TV síbi tó ti ń pààkì Sundox. Ó fẹ́ fi screen video àbí ó fẹ́ fi televise àbí bá lè fẹ́ sọ. Ó ṣáà fẹ́ fi show bí wọ́n ṣe mú àwọn ọmọ ẹ tó máa mọ sàréè wọn. Ó lọ ra TV, ó gbé sí shed yẹn, ó gbé TV yẹn láti inú yàrá ẹ, ó gbé sí shed yẹn tó rán ti sọ fún ẹ wípé wọ́n ń bọ̀ láti zone 2. I remember vividly, it was 3 days to my event at Oriental. 3 days to my event at Oriental. You don't understand? Unfortunately for you, Asabikiri, ó ṣubú lulẹ̀ ó lè dìde mọ́. 300,000 láti pa odidi èèyàn until justice is being served. No retreat, no surrender, no going back. Ìwọ àtàwọn ọmọ ogun ẹ tó ń lò inú àwọn ọmọ ní tíátà àtàwọn Facebook user. Ó rí wípé nígbà tí rí ayọ̀ mi dé inú mi dùn. Ó rí pé gbogbo yín ojú kan náà lẹ́wà tẹ́jọ́ ń ṣubú papọ̀. Ǹjẹ́ rí kí wá sọ̀rọ̀ kóòtù láti fi wá èèyàn tó máa bá mi bà tèèyàn jẹ́? Ǹjẹ́ rí kí wá brag nípa ọ̀rọ̀ kóòtù? Ǹjẹ́ rí kí wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ nítorí àti máa ti àwọn ọmọ ọlọ́mọ ní TikTok láti lọ forí gbẹ èpè àbí láti rí ẹ̀wọ̀n gbére? Despite the fact wípé òfin mọ nǹkan tó ń ṣe, ó lè rí mi kí n discuss ọ̀rọ̀ òfin lórí cyberspace. Education is not a scam. Education is not a scam. Èmi ò dẹ̀ ready àti sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Ìlọrin ní kóòtù Ìlọrin. Aṣá discuss ẹ̀ ń bí aṣàwàdà ni. Nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́ni aṣàwàdà náà ni. Bá mi pe manager, mo ní di video. Ta ló ní video? Yìí tá Asabikiri ṣe. Mo gbọ́ tó ń sọ wípé káwọn kan tó bá ní kéèsì pẹ̀lú mi kán lọ wá good lawyer. Èèyàn kan ló ń sọ fún mi kó sọ bẹ́ẹ̀. Ṣé ẹ gbé good lawyer lọ Ìlọrin ni? Ibi tẹ́ ti ṣẹ̀sín lé ní Asabikiri, ẹ ní good lawyer náà. Ẹ̀yin tẹ́ lọlé onílé tẹ́ mú kámẹ́rà tẹ́ video compound èèyàn. Court letter tẹ́ lè serve sí ọ́fíìsì ẹni yẹn, ó tẹ́ lè serve ẹ̀ sílé ẹ video compound ẹ̀. Ẹ tún video ojú ọmọ ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn ọmọ yẹn serve court letter. Ó mọ̀ pé ogun ló ń ṣi ni mú èpè kì í ṣìyànjà. Kí lẹ tí rí? Ẹ farabalẹ̀ fọ́lọ́run. Ibi lẹ ti máa gbọ́n. Wọ́n she posted. Kí ni mo sọ fún yín? Ẹ wo mọ́ yẹn serve court letter, ẹ wò wọ́n. Mi ò rí irú ẹ̀ rí. Bọ́n yẹn máa serve court letter rí. Ó mú wáyé o, ẹ má bínú.